dáṣe tó dáná kìrìsìtẹ́nì lọ́nà ní mẹ́ka kò bùkátà kí n fojú kan kí n tó lọ mo dé kò retí mi ẹbí mo bùkátà kí n fojú kan pé ìwé tó ṣe mí lọ́sọ̀rọ̀ ẹ̀ mo gbọ́dọ̀ dáná mo dé mo sì lọ kí iṣẹ́ kí lọ́nà ni ó ní ìlọ́ba ń ṣàdúrà ní ara mi ní kí n sáfà kékeré ìsáfà àtòsí ní ìṣẹ́gbẹ́ ẹbí sáfà sọ́sà níbi àwọn ayé ẹ̀fẹ́ parẹ́ ni kìrìsìtẹ́nì lọ́nà mi kò retí ìjàlábíà kò retí ìtẹ̀sùnmá kò ní fún ní kankan ìgbà adé tí mo lọ kí odidi owó tó tó gbọ́ bùkátà ló tó kù mi tí n dúpẹ́ pé mo lọ láyọ̀ mo dé láyọ̀ ọ̀yà ẹ̀ wá gbọ́ngbà tí kan náà fáwọn akẹ́tí wọn pé arákùnrin Lukumanu yìí. wọ́n ní wọ́n ti di mẹ́ka dé wọ́n ní ẹ máa ń béèrè kíní kan lọ́wọ́ wọn kíní kan náà ta. wọ́n ní wọ́n ti di mẹ́ka dé gbogbo ọ̀tẹ́ ìran wọ́n ní ẹ máa béèrè kíní kan lọ́wọ́ kíní kíní yìí máa bá wọn béèrè gẹ́gẹ́ bí àbọ̀ mẹ́ka wọn. kí ló ń béèrè kí ló ń béèrè. àbá àbá akẹ́kọ̀ọ́ yìí ò wọ́n tó kọ́ta ló ń béèrè. alájí ẹ̀jẹ̀ ká ti sùúrù fúnra wájà kòtòrò ẹ̀tẹ́ bá sọ̀rọ̀ náà èmi lè sọmọdé mọ́ o lọ́jọ́ orí o kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀pọ̀ ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. wọ́n sọ̀rọ̀ tó wúwa lórí gan nípa ọ̀rọ̀ aṣọ aráàmù pé lẹ́yìn ìgbà tí wọ́n ti interview ẹnìyẹn tí wọ́n ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ làwọn kan ẹ̀ṣẹ̀ wá jáde ní pọ́nrọ́ pépà àkọ́kọ́ náà kí n tó wọnú ọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ voice note yẹn náà torí ó wà lọ́wọ́ Fákànyìnsọ́lá bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ mi. ìgbà tí wọ́n bàbá mi wá ń bọ̀ aṣáájú àmì tí wọ́n lò gangan tí wọ́n lò lọ́wọ́ yẹn lọ́pọ̀ táwọn ó wá rà mí lọ́wọ́ tí wọ́n ò lò ó wá rà mí ó wá jẹ́ gba aṣáájú àmì yẹn wọ́n á gbà lọ́wọ́ àwọn ẹni tí wọ́n lọ sáájú ẹ̀ka ní mo ń gbà wọ́n. alájìlá Lukman owó kò máa bọ̀ tí wọ́n ń gbé ní owó ní èdè ìrókò àwọn ni wọ́n máa ń gbà á ibi tẹ́ fi yẹ tí wọ́n tún sí bàbá mi lọ́wọ́ kò wá mọ́ bàbá mi wà wípé kí làwọn fẹ́ ṣe wọ́n ṣàtẹ̀lé Alhaji Lukman owó kò máa gbà yẹn wọ́n tẹ̀lé lọ sí àjọ̀dún tó kọjá yẹn ìgbà tí bàbá mi wá débẹ̀ wọ́n ṣe bí wọ́n ṣe máa ń ṣe wọ́n gbùdọ̀ aṣọ ara mi wọ́n ṣe gbogbo ẹ̀ ìgbà tí wọ́n bàbá mi wá ń bọ̀ aṣọ ara mi tí wọ́n lò yẹn gangan tí wọ́n lò lọ́hùn yẹn wọ́n gbé pamọ́ wọ́n wá rà mí lọ́hùn tí wọ́n ò lò wọ́n wá rà mí ó wá jẹ́ nígbà tí bàbá mi wá dé láti bẹ̀ wá sí Nàìjíríà ní Lukmanu Alhaji Lukman owó kò máa bọ̀ ní bá béèrè aṣọ ọ̀rọ̀ bàbá mi ìyẹn Alhaji Suleiman Ajísáfẹ́ ìyẹn bàbá tó bí mi lọ́mọ ó bá béèrè aṣọ ara mi tó ń bú wa gangan pé òun gangan lòun fẹ́ gbà àmọ́ èyí tí dáàdì mi gbé fún òun ṣe òrìdí náà bó wọ́n ṣe wọ́n mọ̀ yẹn ni òye mi òye bàbá náà bàbá mi ṣàyàrí pé àná òun lélẹ́yìí ó ní rárá o nǹkan ò pé èyí tẹ́ ẹ lò gangan ní kẹ́ bá òun mú torí ẹ̀ ló fẹ́ kàn dín nínú ọyàn ó sọ bẹ́ẹ̀ fún bàbá mi pé tí ò bá fẹ́ ṣe kíni tí ò bá fẹ́ kàn dín nínú ọyàn ó wá jẹ́ ní tó bá bàbá mi lẹ́rù tó wá fi wá ta sáwọn ọmọ náà létí ẹjọ́ púpọ̀ ọmọ Nàìjíríà Alhaji Lukman owó kò máa gọ̀ owó dé onírin owó dé ìdíròkò ibẹ̀ ni wọ́n ń gbé Alhaji Àkàmàrà mo mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni mí mo dẹ̀ mọ̀ báyìí náà lè bá wa tán ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí o tó fi máa yé gbogbo ayé tẹ́ nítorí kò yé mi o ẹ̀rú dẹ̀ ń bè mí kí ó mọ̀ lọ ṣe nǹkan burúkú fún bàbá ṣùgbọ́n bàbá mi ò fún ní aṣọ ara mi yẹn o wọn fún ní òrìjínà rẹ. èyí tá à ń sọ yìí nìsín ṣé máa yẹn ò tí mọ̀ pé omi ni bàbá rà. wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ wà láì wọ́n ti mọ̀. wọ́n ṣe insist pé. wọ́n bàbá mi ti wá dúró lórí nǹkan kan pé ó ṣe pé káwọn lọ yá owó mẹ́ta yẹn bó ṣe báwọn lọ yá bó ṣe káwọn lọ gbá àrù àwọn máa dá owó ẹ̀ padà fún.
àwọn máa gbé owó ẹ̀ padà fún kódà tẹ bá bẹ̀rẹ̀ nọ́mbà ẹ̀ gan mo mọ nọ́mbà Lukman ẹ̀ Alhaji Lukman owó máa bọ̀ tó ń gbé ní owó déèdì ìrókò. Alhaji ẹjọ́ ọ̀jọ̀gbọ́n ní ilẹ̀ kan sí mo fi ọlọ́wọ́ máa bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́ni bá wa tẹ ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí o. ẹ fún mi nọ́mbà lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ yìí ẹ fún mi nọ́mbà. màá fún yín dábàá tó níjẹ̀ máa fún yín bàbá kí ni orúkọ tèmi ní Najimudeen Àyíṣà. ọ̀rọ̀ nípa aṣọ Áràmì tí wọ́n ń gbé tán máa ń pa kájà ẹ̀ gbogbo wa lórí wa ti pé a ti mọ̀ pé bá a ṣe ń ṣe nílé náà ń ṣe lájò táwọn babaláwo bá fẹ́ wọ ìpèbí wọ́n máa pa kájà ni wọ́n ń pa kájà wọ gbé aṣọ Áràmì yẹn tán fi máa ń yípo Káàbà pé làbáyékálá húmá làbáyékálá ṣẹ̀ríkálá báyé wàlálì hamda wàlí mọ́tà làkà wàlí múlík là ṣẹ̀ríkálá ẹ má bínú tí mo bá ṣe o ẹ má bínú o tí wọ́n fi ń yípo ṣàdédé ni a rí ọ̀rọ̀ tó ń lọ online àkọ́kọ́ náà gbogbo ẹ̀yin Islam ayé ẹ lè máa rí Fákànyìnsọ́lá pé bóyá ń blackmail Islam mi blackmail Islam ẹ̀yin kan lẹ bọ́ sí ìdí ẹ̀sìn yìí lẹ fẹ́ gbalẹ̀ bàbá mi ìdẹ̀ ní lajú sílẹ̀ kíta lùbọ́ kò wọ̀ Islam ẹ̀sìn tó rọrùn ní lánàá bọ̀ lẹ́ni lẹ́sọ́ di kí ni máa fà á já kí ni máa lọ fà kí ni máa lọ wọn lọ́wọ́ kí ni máa jalè kí ni máa lọ wọn lọ́wọ́ gbà Islam ẹ̀sìn ni o Ọlọ́run ẹ̀sìn tó rọrùn ni to be sincere àmọ́ ṣẹ́gbà tá a wá rẹ̀yìn tèmi kán tó bú yín àwọn bàbá tàná wọ́n jẹra kù wọ́n bú wọn gbé wọn lọ kóòtù bò lẹ́nìí àti rí pé kóòtù ni so irú Fákànyìnsọ́lá kò náwó ẹjọ́ lé o èṣù má bàa mi jà mí ìnáwó ẹbọ o èṣù aláàlú bàbá Fákànyìnsọ́lá èṣù má bàa mi jà o ìnáwó ẹbọ ńlé o but tá a bá tiẹ̀ ká tiẹ̀ fi ẹsẹ̀ tó bá jẹ́ ó bá mọ níwọ̀n station lásán ṣe bọ́ọ̀rù ẹnu ni ìkàkọ́ ló máa rojọ́ ìkàkọ́ ló máa dá àmọ́ ṣá awárí wípé àwọn kan tún wà nínú ẹ̀sìn tó ṣe wípé tí wọ́n bá rán yàn lọ sí àjì wọ́n ń béèrè aṣọ Áràmù kí ló lè fà á kí ló lè bírú nǹkan yẹn wá ní generation tá a wà yìí nítorí kò yé mi ó possible kó ti máa ṣẹlẹ̀ tipẹ́ bọ̀ kò yérú àwa yìí àwa ń gbọ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi bàbá òun wọ́n rán bàbá òun lọ sí àjì wọ́n lo 10 million ẹnìyẹn náà dẹ̀ jẹ́ pé ṣó yí sí ni pé 10 million naira làwọn ná pé ṣó yí sí kò dẹ̀ yí sí àdéhùn tó dẹ̀ jọ ṣe ni pé tó bá ti dé aṣọ Áràmù tó bá lò lọ́hùn mú fẹ́ gbà àwọn ò lè bèrè pé kí náà ń faṣọ Áràmù ṣe nítorí pé gbogbo wa lórí wa pé gbogbo wa lọ́jọ̀gbọ́n gbogbo wa ló yé àmọ́ ṣáṣó yẹ ká bárù nǹkan bẹ́ẹ̀ yẹn níbi ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn Allah ẹ̀sìn Rasulullah sallallahu alaihi wasallam àṣàdì nínú Kùránì pé ànábì ń bèrè aṣọ Áràmù lọ́wọ́ wọn àwọn nínú àwọn tó ti lọ sí àjì wọ́n ń jẹ́ kó yé wa pé tí wọ́n bá ṣe àjì tán táwọn míì bá tàwa àfùtàn pọ́n máa ń sọ aṣọ Áràmù yẹn wọ́n náwọn òyìnbó bá ń sọ ọ́nù ni pé wọ́n kàn máa dànù wọn á kó mọ́ kínní kí ló dé tó wá jẹ́ bàbàrà nílẹ̀ Yorùbá mo wá sọ ọpọlọ kalẹ̀ mo wo ọ̀tún mo wo òsì mo wá wo ayé àwọn tí wọ́n ti lọ sí àjì nílẹ̀ Yorùbá yìí ayé wọn ṣá málámálá kan tó lọ bọ̀ àjẹ́ńdọ̀ dìde ìgbà tán dé ayé wọn polúkúmuṣu ayé wọn padà bàjẹ́ ni àrí dáadáa kan lára wọn ṣé kìí ṣe pé aṣọ Áràmù tó ń gbà lára wọn ni ẹ má bínú o ibi tọ́rọ̀ yìí bá ti ṣẹlẹ̀ o Fákànyìnsọ́lá ò lòlódì kankan bọ̀ tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ mìíràn ọ̀la lẹ máa mú ẹnu lẹsẹ̀ fi ń pàkúrò ojú ọ̀nà gbogbo ẹ̀dá tó bá sọ pé tèmi lẹ fẹ́ máa mú gbọ́ lẹ fẹ́ ṣèkà fún Fákànyìnsọ́lá ìlú tó bá fàjò orí ara ẹ̀ ló máa fi gbé sí ló máa fà á lé lórí àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi ó máa padà forí ara ẹ̀ gbé ni àwa máa sọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ afẹ́fẹ́ ó nágbára mo kí brọ́dà mi tó ṣaláìsí TikTok brọ́dà ẹ tó ṣaláìsí tó sọ̀rọ̀ fatafata nípa kìnnì kan justice for Mohbad Ọlọ́run àforíjì ẹ̀ á pàṣìṣe ẹrẹ́ láṣẹ Elédùmarè ó lọ bẹ́ẹ̀ kí ló dé tó ṣe pé àwọn tán bá lọ sí àjì ayé wọn ò máa ń nítumọ̀ kí ló fà ẹni tó bá lọ sí àjì táyé ẹ̀ bá nítumọ̀ ó jẹ́ pé ó ta mọ́ra ohun ẹ̀ṣẹ̀ tàbí pé kó wà plain kó tó lọ tẹ́lẹ̀ tàbí kó jáwọn ẹni rẹ ló bá lọ
torí ẹni rẹ̀ pọ̀ nínú Islam òbíbà ẹni rẹ̀ pọ̀ nínú Islam aláburú dẹ̀ pọ̀ àwọn aláburú bẹ̀ ní Fákẹ́yìnsọ́lá ń bá wí ẹ̀yin ẹni rẹ̀ mi lè bá yín wí nítorí pé ẹ̀yin rẹ̀ bẹ̀lẹ̀ bí Fákẹ́yìnsọ́lá ẹ̀sìn Islam ẹ̀sìn tá a bá láyé ni láti àìmọye sẹ́ńtúrì a lè délé nìkan náà fẹ́ bàjẹ́ ìwà àtiṣe yín ló ń túmọ̀ sí lẹ́tà tá à ń kọ sí yín ìgbà mo jáde ní 2020 mi ì sọ fún yín pé mo fẹ́ ìdárúkọ Islam tí ń bá bẹ̀rẹ̀ máa ní ẹ jẹ́ ká kọ́kọ́ ṣàdúrà bisimilayi rahman máa ṣe bẹ́ẹ̀ ìgbà bá ti ṣe tán màá ní bisimilayi rahman rabbana taqabbal minna kata sẹ̀mí àdé ọ́nìta ló kọ́ mi ń kéwú ìyẹn ti lọ àwọn náà mọ̀ pé àwọn ṣe a lot mistake lórí Fákẹ́yìnsọ́lá mọ́tò tó rẹ̀ ti lọ ni kò ṣe máa ṣẹ́wọ́ sí ojú òní ti wà kí ló dé tó ṣe pé àwọn orú nǹkan bẹ́ẹ̀ yẹn tí àwọn èèyàn bá lọ sáájú ṣe bílẹ̀ mímọ́ ni a discover pé tí wọ́n bá dé ayé wọn ń padà bàjẹ́ ayé wọn ń padà ó ń rí rádaràda àwa ní rí wọn pé èèyàn lélẹ́yìí èrò la máa ń kà wọ́n kún kí ló dé kó tó rí bẹ́ẹ̀ ṣé kì í ṣe pé wọ́n ń gba aṣọ aráàmù lọ́wọ́ wọn àkọ́kọ́ náà wọ́n tó fẹ́ lọ sí àjì tí wọ́n sọ fún ẹ pé tó bá ti dé o aṣọ aráàmì tó bá lò tó bá fi tàwáàfù làwọn fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ṣàdéhùn pé tó bá ti dé o máa fún wọn ènìyàn wá change aṣọ ọ̀tọ̀ láṣọ tó gbé fún wọn báwo lẹnìyẹn ṣe dá mọ̀ pé kì í ṣe aṣọ aráàmì tó fi tàwáàfù lọ́hùn ló gbé wá ọkọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ tá a bá ń sọ fún yín pé ṣe rí most of ẹ̀yin tẹ́ ń ṣe Islam nílẹ̀ Yorùbá ẹ gbàgbé lé àwọn ò bá yín jà àmọ́ ṣákẹ́ ẹ máa fi ṣèkà ní òdá outcome báwo ló ṣe mọ̀ pé kì í ṣe aṣọ aráàmì tó fi tàwáàfù ló gbé wá ẹnìyẹn lọ ra tuntun ó fi represent ohun tí ẹnìyẹn fẹ́ gbà àwọn ọmọ bàbá yẹn ló wá ké gbàǹjà rìpọ́tà ẹnìyẹn dẹ̀ ń jẹ́ kó yé pé òun máa fojú ẹ̀rí máa bò Islam nílẹ̀ Yorùbá tá a bá ń sọ fún yín pé we are all the same ní gbogbo wa ẹ máa ń criticize ara yín ṣé rí bá a ṣe wà yìí àwọn ò sọ pé kí Islam má ṣe bọ àníkẹ́ni tó wà nù kìrìsìtẹ́nì kó má léwé kó má légbò àníkẹ́ eyé máa sọ pé ẹ dá ẹ pé nítorí pé ọba tó ní wá ló dá ewé ló dá egbò ó dẹ̀ dá ṣáájú gbogbo wa ni ó nítorí òun ti mọ̀ pa láìsàn ni wá ẹ wo àáfàá yìí kí lorúkọ àáfàá yìí náà tó máa ń polówó ewé egbò nǹkan kan yẹn ọmọ ara àwọn èèyàn lọ sí umra gan kí ló dé tó ṣe pé gbà tí wọ́n dé aṣọ ara mi lè ń béèrè lọ́wọ́ wọn most of àwọn èèyàn tó ń ràn yàn lọ wọ́n á gbé leather box fún wọn kí náà dì sí leather box tán bá bọ̀ wọ́n á tún gbà lọ́dà wọn bọ̀ kò yí sí ẹjẹ́ àtúnlẹ̀ Yorùbá ṣe ẹ̀yin àfà wàláì mi ìbáyíjà mi ì ṣọ̀tá yín o Ọlọ́run mi ì ṣọ̀tá àfà kankan bó ti hùn kó kéré mọ́ ẹ jẹ́ ká túnlẹ̀ Yorùbá ṣe owó tẹ̀ ń kó dànù sájò ó ti pọ̀ jù ẹ fẹ́ joyè akótilétà ogún ní ilẹ̀ ń tà síta àná mọ́mọ́ sàràsàrà tó bá joyè amukú mẹ́kọ̀ọ́ bíi tiyín kò ní túlù mẹ́kà ṣe àwọn ọmọ ẹ̀ wọn ò tún ní máa ṣe kíni kan tún máa tún ṣe tourism nìkan nílẹ̀ mẹ́kà jẹ́ ẹ ìrìn àjò gbafẹ́ ẹ lọ wo ìlú kan sílùú kan ẹ kúrò nílùú kan sílùú kan kò síbi tádùúrà ò ti ń gbà àwọn bàbá ànábì lánàá kan tó gbé àjìdè wọ́n lò gbà wọ́n lọ àwọn bàbá wa lánàá kí àjì tó wà wọ́n lò gbà wọ́n lọ ẹ wá wò wá lẹ́nu 10 million bàbá yẹn jẹ́ kó yé pé 10 million sọmọdé owó ni ohun tó ń fẹ́ gbà lòun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ fún un nítorí pé àdéhùn ni òun ti sọ fún pé tó bá ti lọ nǹkan báyìí lòun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ bóyá ènìyàn náà wá ríṣẹ́ wá rẹ́ni jíṣẹ́ fún pé tó bá ti gbé sílẹ̀ ayé aṣá málámálá ni kò sí nǹkan kan fún ẹ mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí nínú ẹ̀sìn Islam tó yẹ kéèyàn bárú ẹ̀ ń bẹ̀ ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó lòfẹ́ ẹ̀sìn tí ò pani lẹ́kún ẹ̀sìn tí ò gbogbo ológo lọ́wọ́ ẹni èmi ń sọ lánàá pé alọ́nilọ́wọ́ gbà ló pọ̀ nínú Islam oníjìbìtì ló pọ̀ nínú Islam gaiman ló pọ̀ nínú Islam ẹni ìrédè pọ̀ ń bẹ̀ báwo la ṣe á fẹ́ dá wọn mọ̀ ọ̀rọ̀ ló ṣẹlẹ̀ yìí o
ṣé wọ́n sọ pé nítorí Ọlọ́run kò dé Mẹ́kà Ṣẹ̀fí Àlàó kọrin kan ẹbí wípé báwo ló ṣe kọ ó ní tí mọ́kà bá ti yà mí ọba má ṣe mí làlájì àgbégbó sábẹ́ tí mọ́kà bá ti yà mí Àṣàbí tí mọ́kà bá ti yà mí ọba má ṣe mí làlájì àgbégbó sábẹ́ ṣe mí làlájà àríbidé sí àrímọ́ nílògbà ọlọ́lá ńlá ṣe mí làlájì àríbidé sí àrímọ́ nílògbà aláfẹ́ o tí mọ́kà bá ti yà mí ọba má ṣe mí làlájì àgbégbó sábẹ́ Ṣẹ̀fíù kọrin yẹn ó ti pẹ́ 90s lórí yẹn. wọ́n ní Mákà márò má sọ ohun tó rí nílùú Mẹ́kà ẹni wọ́n lọ sílé Ọlọ́run wọ́n lọ ṣàdúrà káyé wọ́n yídà bàdédò bìdí apadà rí páyé wọn ò yídà ó wà lójú kan wọ́n yí bí ẹja nù kankan ni. àwa tá àti ìlọbì kankan ayé wa ṣaprapa àánú ń bá wa gbé nítorí pé àròbí sọmọlà kejì gbogbo ọ̀nà tó bá ń kálukú ni kó fi sin ọba tó ní wọ́n ò sọ fún wa pé ọ̀nà báyìí ní ká ẹ fi sìn mí èèyàn ló kọ Kùránì èèyàn ló kọ Bíbélì èèyàn ló kọ dúfà kí la wá ń fà kí là ń bára wa jà tá a fẹ́ torí ẹ̀ tí ọ̀tá fẹ́ torí ẹ̀ tó ń lò wá síra wa àbẹ́ ẹ̀mọ̀ pé fẹ́ pa Fákànyìnsọ́lá ògo àgbáyé Ọ̀rúnmìlà wà lẹ́yìn mi Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn awẹ́dẹ kó tó wẹ̀ mọ́ ó wà lẹ́yìn mi ó dúró digbí Èṣù Ọláàlú dúró tì mí Ṣàngó dúró tì mí Ọya dúró tì mí Ògún dúró tì mí gbogbo ancestors ilẹ̀ Yorùbá ló dúró tì mí pátápátá agbára afẹ́fẹ́ ní agbára kí ló dé kí ló ṣẹlẹ̀ nǹkan tó yẹ ká máa rí lọ́dọ̀ ẹ̀yin àáfàá kọ́ là ń rí ìṣẹ̀mí tó yẹ kẹ́yìn àáfàá máa lò kọ́ là ń rí lánàá tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á ní ẹgbẹ́ lọ sílé ilé aládùn ẹgbẹ́ lọ sílé àfẹ́ ìwé lọ sílé pásítọ̀ ṣọ́n gbé èèyàn yọ̀dọ̀ yín mọ́ nítorí pé àdìsọ́fà pẹ́yìn gangan lẹ wá ń ṣògùn owó fáwọn ọ̀dọ́ àdìkọ́fà pẹ́yìn gangan lẹ wà lẹ jẹ́ backbone fáwọn ọ̀dọ́ 17 years tó fẹ́ lo venza tó fẹ́ lo benz Fákànyìnsọ́lá ò sí ìlò nǹkan kan tí mo dẹ̀ nígbàgbọ́ pé màá lo mọ́tò láìpẹ́ òkìkí ni mọ́tò ariwo ni mọ́tò ohun tí Fákànyìnsọ́lá bá gbé ṣe nínú ayé òun gangan ni bẹ́ẹ̀ ni ohun tá a bá gbé ṣe làgbà mo dúpẹ́ f'Olódùmarè ọba tí ò jẹ́ fọwọ́ mẹ́wẹ̀ẹ́wá jẹun àánú tó ń bá mi gbé kó má fi mí sílẹ̀ nígbà kan. Asúrèṣe ìwòrìwò fún bàbá mi ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Adéwọlé Teslim Oya wọ́n ní ogbó àtọ́ asúrèṣe ìwòrìwò fún a mọ̀ pé Islam ti kánkọ wa nítorí pé irú èmi yìí sì mò ń jẹ́ Morufat Àṣàbí Kànyìnsọ́lá orúkọ tó nágbára ni Àṣàbí Àdé ọmọ Yewa tọrọ yìí ẹ ti forúkọ ẹ ti fi kánkọ wa àwádẹ ti wá rí i pé ibi tọrọ dé yìí ìsídà ó jẹ́ Islam ó jẹ́ Kristẹni máa sọ orúkọ ẹ ní èdè ẹ nítorí pé orúkọ ọmọ òun ìjánu ẹnu lọmọ ẹ wá wo ohun tá a lọ rí yẹn aṣọ ara mi wọ́n ń gbà lọ́wọ́ wọn definitely àwọn kan pamọ́ sí DS yẹn tó yẹ pé wọ́n ṣe ritualist tí ò rújú kí n tó rí jìnnà ẹ gbọ́rọ̀ lẹ́nu àáfàá mi ọ̀nà òdodo ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn mo fọ́ fún bàbá yẹn gan-an mo dẹ̀ mọ̀ pé jọ̀kan wọ́n nà wọn a máa ríra tí ò ní bá kúdé tí ò ní bá rùn dé tí ò ní bóṣìdè. kí ni pírọ́blẹ́mù gbogbo àwa ìsìlámù náà gbogbo tí jẹ́ mùsùlùmí pátá ẹni tó rí ẹ̀ pé ti kéré jù ní wa báyìí pàápàá jùlọ àwọn àfa ọ̀rọ̀ nípa aṣọ ara mẹ́sẹ̀jì jáde lọ́tún lọ́sì kì í ní ẹ̀sẹ̀ àkọ́kọ́ irú rẹ̀ rẹ̀ o ẹ̀jẹ̀ kò ní yóò pé o sì kì í sẹ́ kejì irú rẹ̀ tá gbọ́n fún mi sẹ́yìn rẹ̀ o ọwọ́ alẹ́ nìkan gba aṣọ ara àwọn ará wọn àfọ àwèrè kan àwọn ọlọ́pọlọ kíkú ẹjọ́ ṣé àwọn ẹgbẹ́ bí ọpọlọ tí ilé ṣe kú ní tara yòókù kú ni ẹni wọn ni wọ́n pa àfi wọ́n àwọn eléyìí ń gbé kóòtù ọ̀run afọlá ta kìlú wọ́n á nìkan ni wọ́n máa yàṣà kárù ilé olórí àdá ẹwà ẹ̀fí ń gbé kóòtù ọ̀run ọkẹ́ ẹ sọ fún mi náà wọ́n bá jẹ́ pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí jẹ́ ọwọ́ ajẹ́ pé wọ́n ń dìbò kí wá ní wọ́n ń rọ́ ni fọlá àti tún lẹ́yìn káàsì nínú ajẹ́ pé ìbànújẹ́ ọlọ́wọ́ àti ìbílẹ̀ ọlọ́kọ̀ bàbá wọn. ṣé wa sọdún sẹ́wù mo fà sẹ́wù àmú ní gbogbo olú lọ́rí sáwọn ní ìparọ́ ni kí lè fẹ́ sọ ìsìlámù dá àní ìsìlámù dínú sàlámù dínú àfíà ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìsìlámù ẹ̀sìn ọ̀là lẹ̀sìn ìsìlámù
àìsàn tó fi èèyàn lọ́kàn balẹ̀ ní Islam kí lè fẹ́ sọ Islam dà mo wá dáwọn kan àìsàn ìlú àbá àti wa ò nílọrin àwọn wèrè tí wọ́n gbọ́dọ̀ wèrè ní ìsọ́rí láti sọ tọ́lá jẹ́ pé Lukman tí wọ́n sọ ẹ̀ ti gbogbo fún yín á pàdé Ọlọ́run náà ẹ̀yin wọn lọ́yẹ̀ kó o ṣèwádìí ẹ̀yin tẹ́ fẹ́ bóde tẹ́ fẹ́ dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn ó yẹ kẹ́ ẹ sọ fún apá ẹ̀ ti ṣèwádìí yẹn bá lónìí rọ́ ni ṣíṣe wa Sanusi ń parọ́ ni gbogbo ayé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Sanusi wù mo fà á sọ̀rọ̀ láàmù fún gbogbo tí jẹ́ lù lọ́nu fọlá mi tún láàárọ̀ ní kàṣíní alẹ́ ẹ ti dọ̀tí Islam ẹ ti kó ẹ̀rẹ̀ sí Islam lára ẹ̀ sì ní láti bọ̀ tán dáadáa torí pé ìdílé lọ́yìn Islam ẹ̀sìn tó fi ní lọ́kàn balẹ̀ jù ẹ̀sìn Islam ni ẹgbẹ́ ọ̀rọ̀ Sanusi wo nípa ọ̀rọ̀ aṣọ Arab mẹ́sẹ̀gì Sanusi ò lọ́kọ́kọ́ jáde tó kà á lára tọ́wọ́ jẹ́ pé bàbá wa Sheikh Sanusi tí wọ́n bá ń parọ́ ẹ sọ fún onílù lọ ní bí wọ́n ń parọ́ kí ni problem yìí ẹ tún ti gbowó ẹ ní kú rẹ tẹ́ bá kú rẹ ní sùn rẹ tẹ́ bá sùn rẹ ní kú bí aṣọ yọ wà ẹ gbọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yọ́ yà wá ní Islam. Orúkọ mi ni Alhaji Usman Yanda Muhammad tí gbogbo ayé mà sí Sanusi. ṣẹgbọ́ àlọ́ àwa Yanda Usman tí gbogbo ayé mà sí Sanusi ṣé bàbá ń parọ́ ni mo fà sí mu. Ihu wọ́n jẹ́ bàbá sọ́wọ́ gbọ́ fìlọ́ ní Emirate Al-Adabi. Ẹ̀dẹ́kun lẹ́yìn ọ̀rọ̀ mi tẹ́ ń gbọ́ yìí mo fẹ́ sẹ́ndì ọ́díò kan wọlé gbogbo ẹ̀yin tí ọlọ́ba kádàrá káwọn èèyàn fi má ka sàánú káwọn èèyàn má ka sàárà tẹ́ ẹ bá lọ rí tá a bá ń béèrè aṣọ ara mi yín lọ́wọ́ yín pé làwọn fẹ́ gbà ẹ má gbé ilé o ẹ má gbé ilé o ẹ má gbé. mẹ́sẹ̀gì bàbá Sanusi rẹ̀ ọ̀yá ẹ wá gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórí interview tẹ́yìn wá gbé tẹ́fẹ́ dìbọ́ọ̀kì interview ayé tó sábẹ́ díẹ̀ náà ayé tiẹ̀ ẹ aláàtì bọ̀tà dáadáa kìrìsìtẹ́nì lórí mi ní maka kìrìsìtẹ́nì lórí mi 2005 tí wọ́n bá ti bí ọkì lọ́jọ́ orí rẹ̀ tí o ti dúró mọ̀ kí ló ti di dáṣe tó dáná kìrìsìtẹ́nì lórí mi maka kò bùkátà kí n fojú kan kí n tó lọ mo dé kò retí mi ẹbí mo bùkátà kí n fojú kan pé ìwé tó ṣe mí lọ́sọ̀rọ̀ ẹ̀ mo gbọ́dọ̀ dáná mo dé mo sì lọ kí iṣẹ́ kí lọ́nà ni ó ní ìlọ́ba ń ṣàdúrà ní ara mi ní kí n sáfà kékeré ìsáfà tòsí ní ìṣẹ́gbẹ́ ẹbí sáfà sọ́sà níbi àwọn ayé ẹ̀fẹ́ parẹ́ ni kìrìsìtẹ́nì lọ́nà mi kò retí ìjàlábíà kò retí ìtẹ̀sùbá kò ní fún ní kankan ìgbà adé tí mo lọ kí odidi owó tó tó gbọ́ bùkátà ló tó bù mí tí n dúpẹ́ pé mo lọ láyọ̀ mo dé láyọ̀ ọ̀yà ẹ wá gbọ́ ńgbà tí kan náà fáwọn akẹ́tí wọn pé arákùnrin Lukumanu yìí ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ torí ẹ̀yin wèrè tẹ́ gbọ́dọ̀ gé tẹ́ ń dìbò kìrọ́ ẹ ti gbowó ẹ àgúnni ayọ̀. àṣẹ. Alájì kan alájì ají sanfẹ́ bóyá mọ̀ alájì ají sanfẹ́ alájì ají sanfẹ́ ní owó ní ìwà ìdílé kù jẹ owó ní ìdílé. yẹ̀yẹ́ ń sọ̀rọ̀ wọ́n dárúkọ wọ́n júwe àdúgbò ẹ máa fẹ́ máa fi wé kòtò ọ̀run. ṣé ó jọra wọn ni. ẹ fẹ́ máa fi wé ìrírí ayé ṣé ẹ máa ń tẹ̀ ṣiṣẹ́ ní mẹ́mórì ṣiṣẹ́ gbẹ́jẹ̀ ti ṣẹ́ṣẹ́ lọ́pọlọ ẹ̀yin àfa àtẹ̀ kéde tẹ́lẹ̀ sí wá sí. bóyá wọn jábọ́ lẹ́yìn máa ń di. àbí kẹ́ àrẹ́ ṣèyàn kẹ́ tìyàn mọ́lẹ̀ kẹ́ gbẹ́ kóòtù lọ kẹ́ dé wẹ̀rẹ̀ wò. ẹ máa gbọ́. ẹ má bínú wọ́n mú ọ̀rọ̀ kan wá fún wa tó jọ wá lójú alájì sẹ́kọ̀ọ́ mi yẹn ilé ìgbẹ́ náà ni pé wọ́n ní ẹ̀rọ àwọn èèyàn ti mẹ́ta àti lẹ́dọ̀ nígbà. conversation wọ́n tẹ̀lé ìṣẹ́lẹ̀ tí wọ́n lé tọ́ tó mélòó sẹ́yìn. bọ́lá òun ṣe rán yín kẹ́ mọ́ sí báwọn èèyàn nù. ọ̀rọ̀ yìí rẹ̀ sílẹ̀ jáde jẹjẹrẹ mọ̀ àwọn ẹ̀dá kùtù lọ. wọ́n ní wọ́n ti di mẹ́kàdé wọ́n ní ẹ̀ máa ń béèrè kíní kan lọ́wọ́ wọn kíní kan náà sà. wọ́n ní wọ́n ti di mẹ́kàdé gbogbo ọ̀tẹ́ ìran wọ́n ní ẹ̀ máa béèrè kíní kan lọ́wọ́ kíní yìí máa bá wọn béèrè gẹ́gẹ́ bí àbọ̀ mẹ́ka wọn. kí ló ń béèrè àbá àbá àtẹ̀jọ́ sọ̀rọ̀ ìwé tó kọ́ta ló ń béèrè. alájẹ ẹjẹ ká ti sùúrù fún àwọn ẹ̀dá kùtù lọ ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ náà ẹ̀mí lè sọmọdé máa lọ́jọ́ orí o alájì lùpọ̀ ẹ̀dá kọjá ká ṣe sùúrù fún àwọn ẹ̀rí ọ̀rọ̀ yìí èmi ló ká ṣe lóṣù bínú bí bóyá nǹkan ká lè wọ́n ní kódà ẹ̀ńtírẹ́tì ẹ̀ wípé tí òun bá fi ilé kó tó di ájì tó ń bọ̀ yóò kan ìbínú yọ. ilé mi kàn ń lọ sẹ́nì kan mi ní ẹ̀sọ́ láti lọ sí pé mi ní ẹ̀sọ́ láti bèrè kẹ́mi béèrè ṣé tẹ́mi. ṣe àgbà tó wí ó lè
ọlọ́run ní ẹ̀mí kan lọ́fẹ́ nìkan ẹ̀yin àfa àkẹ́tẹ̀ bóde ẹ̀yin Islam kan ọ̀yẹ́ daṣọ bojú ní ẹ̀ lójútì ọ̀yẹ́ kẹ́ẹ̀dì lágbájá ni ẹ̀ wá ní irọ́ ni wọ́n ń pa ọlọ́wọ́ dájọ́ ọ̀rú ẹ̀sìn ayé yìí kí á dájọ́ ọ̀rú ẹ̀fọ́ ọmọ tí náà. ẹ private chat ibi tẹ bá ti rí fídíò yìí. alájẹ wọ́n yẹ bẹ̀rẹ̀ aṣọ haram tó fi ṣe wàhálà lọ. mo lè tọ́ bá bẹ̀rẹ̀ wọ́n yẹ bá jọ náà kílẹ̀ ìjọba kó tẹ̀lé ìjọba 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 ni. ẹ̀yọ́ fi máa wọ ẹ̀sìn lọ́sẹ̀ bí lọ́rọ̀ mọ́mọ́ náà. ọ̀rẹ́ òjò náà lè dé fún àbíṣù. kí n fi yẹn lé alájì. ẹ ti jẹ sílẹ̀ aláàjì ní sẹ́mi aláàlì mẹ́ni àmẹ́dàwú ọlọ́ọ̀lọ́mẹni tí ń sìn gbogbo ẹ̀yin tẹ́ ń bóde tẹ́ fẹ́ gbìjà arákùnrin yìí ẹ̀ alátìbọ̀tán dáadáa tó lè ní ẹ ti gbowó ni ẹgbọ́n tó wí ẹ̀yin tẹ́ bóde ọ̀yẹ́ kẹ́ bóde kẹ́ ṣèwádìí kẹ́ wá pé wọ́n ń parọ́ ni ẹ wá fi wé ìrírí ayé ṣé ìrírí ayé lélẹ́yà bí rí mi. wọ́n ti fún mi ní mẹ́ta méjì ní ìlọni umura kan ní ìlọ. kì í ṣe pé mo hate Islam Muslim ni mí Muslim nìyá mi òun ni bàbá mi òun lọ́kọ mi òun làwọn ọmọ tí mo bí kì í ṣe pé bí ìlọni ẹlẹ́bọ̀dẹ̀ mi. ṣáàrí pẹ́lẹ́sì ni ẹ ṣọ́ra fún wọn àwọn àfa oníbàjẹ́ ilé ayé náà fẹ́ túká ẹ ṣọ́ra fún wọn àfa oníbàjẹ́ ilé ayé náà fẹ́ túká gbogbo yín bá lọ́wọ́ ẹ ṣọ́ra fún wọn àfa oníbàjẹ́ ilé ayé náà fẹ́ túká ẹ ṣọ́ra fún wọn àfa oníbàjẹ́ ilé ayé náà fẹ́ túká báyé bá ń bá bàjẹ́ lọ tí wọ́n bá ń bá bàjẹ́ bọ̀ kaṣọ wàhù káwa náà ká máa dára wọn táyé bá ń bàbà jẹ́ lọ tí wọ́n bá ń bàbà jẹ́ bọ̀ kaṣọ wàhù káwa náà ká máa dára wọn. àròlé àná mọ́mọ́ sallallahu alaihi wasallam orí ẹ ti dàrú ọpọlọ òṣìṣẹ́ ìwọ yìí àròlé ànábì ìwọ yìí ẹni ẹlọ́run ìwọ yìí àfáà rẹ ṣá à ń sọ fún yín mò ń kọ́ fún yín látijọ́ yẹ̀ ń parẹ́ kíní nínú àṣírí kò tí ì tó kó tó di kọ́rọ̀ yìí lórí social media ẹ lọ wo gbogbo ṣáàtì ni mo ti sọ rí pé àwọn kan máa ń gba ṣọ́áràmù lọ́wọ́ wọn tán bá ti dé ìta níbi ṣọ́ọ̀bù mi lẹ́nìyẹn ti sọ ṣáwọn àfa àtàná ṣe bẹ́ẹ̀ ẹ̀yin kan tún wá ń pọ́n rẹ́léwé ẹ̀ ń defend gbogbo àṣàṣì yín kó máa lọ bá yín àránsí yín kó máa lọ bá àwọn ọmọ yín Ṣẹ̀rífà Akínsọ́lá Aláṣàbí òye yé ni mí ń tẹ́ bá rò ó sá Aláṣàbí ó kó máa jẹ́ tiyín mo ti gbọ́ oúnjẹ fẹ́ gbẹ́ o mo ti gbà wo bọ̀ ní kíákíá èmi ò gọ̀ pẹ̀lẹ́sìn mi wàláì mi ń gọ̀ ọlọ́run èmi tó rí mi pé mi ń gọ̀ ọba tó ní mi ló dè mí lámùrè ẹ̀yin játijàti rádaràda yìí ẹ̀yin yẹn ẹni ọlọ́run já márabùkà ìṣẹ̀ ìrọ́bálẹ̀ máa sọ níjà gbẹ̀ǹdẹ̀ àlùkìámà àti gbogbo àti hùn ṣe bó ṣì lè ń ṣe ìbá jẹ́ pé gbogbo àwọn kọ́ńtì tó kù bí wọ́n ṣe ń lọ wọ́n ń bèrè aṣọ aráàmù gbogbo ológo lẹ ti sọ di pàǹdà àmọ́ ṣáwọn tán fi bayé wa jẹ́ ni pé tá a bá ti lọ ìlú yẹn tá a bá ti tọrọ ajẹ́ ṣé ohun tó tọrọ lọ́hùn ṣó jẹ́ fún ẹ ṣé gbogbo òbéèrè ẹ ṣọlódùmarè fàṣẹ tí kò lè fàṣẹ tí fún ẹ nítorí ọmọ pátárì ló lọ ṣe ẹni bọ́n ṣe gbogbo lọ́wọ́ yín. mo dúpẹ́ lọ́wọ́ orí mi ọba tó pa mí mọ́ tí ò jẹ́ ń lọ sílùú Mẹ́kà 2023 2024 wọn bá ti gbaṣọ ara mi lọ́wọ́ mi o wọn bá ti gbogbo lọ́wọ́ Fákẹ́yìnsọ́lá wọn bá gbé pàǹdà lé lọ́wọ́ ọmọ Ọ̀rúnmìlà ni mí o ọmọ Ọ̀ṣun ni mí. Ó yá ẹ bá yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ dẹ̀ pamọ́ sábẹ́ ẹ̀sìn ẹ bá yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ fi ẹ̀sìn bójú both Muslim and Christian ayé yẹn á ta nílẹ̀ Yorùbá láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin oníṣẹ́ bí ni mò ń sọ nínú wọn
ayé yín ata ṣamálámálá ṣe sí ilé ṣe tìta tẹ́lẹ̀ níta ibi tẹ́ nírú tẹ́ ta gbòde máa tẹ́ débẹ̀ láṣẹ Èdùmàrè. In the name of Jesus, in the name of Jesus, ìrọ̀lẹ́ dẹ̀ ń pa gbogbo ilẹ̀ ti belong ẹ ti wẹ̀gbẹ́ òkùnkùn ń wẹ́ ní àjẹgbọ́dọ̀ ní ó ń wáyàn kúnra. Islam táwa mọ̀ lánàá ẹ̀sìn àlàáfíà níṣẹ́ ríbi tẹ́ ẹ bá dé gbangba ti dẹkùn lọ́nà ìkedere ti bẹ̀ẹ́ wò. Àná ń gba mo jáde ní 2020 kò sí ohun tẹ́ ẹ̀ fojú Fákànyìnsọ́lá rí. Mo kí bàbá mi Sheikh Labeeb èèyàn ni àfáà kéwùgbà góòdì àfáà tiwa ni wọ́n Sheikh Labeeb àfáà tiwa ni wọ́n àwọn ẹni rí àfáà wa ni wọ́n. Ṣé ẹlẹ́yin olórí burúkú ẹ̀yin ọmọ àlè tó tẹ̀ tọ́ ẹ̀yin ọ̀dọ́ yẹn kò sí ohun tẹ́ ẹ̀ sọ tán màá lọ profile omi kò tábìlẹ̀ kẹta mi talkless of ìkẹrin á sọ̀rọ̀ gbà o. Ẹ̀yin lẹ fi páńpẹ́ máwọn bàbá yín lọ́wọ́ ṣẹ́rí ohun tó ń sẹ̀sì dà nílẹ̀ Yorùbá. Muhammadu lẹ́ni tó Ọlọ́run fi rán aláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójúmọ́ bá ti mọ́ a ó máa yìn ọ́ ní Muhammad. Alámúná ṣíra láàkà sọ́dírá àwàdà àná láàkà yúsírá làṣírà nǹka sọ́ra ẹ máa parí ìtókù lọ́hùn. Ìgbà tí a bí Muhammad wáyé àwọn màláíkà sì gbójú sókè wípé a ti bí òjíṣẹ́ ńlá a ó máa yìn ọ́ ní Muhammad. Ẹ bá mi yòbó Muhammad sallallahu alaihi wasallam. Ìbá ṣe pé àìkú láyé o àbàbá Muhammadu àbàbá Muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì a ò bá kan láyé mọ́. Tẹ̀rẹ́tà fún Musa o Ìjìlá fún Ìsá Sẹ̀búrátù Dáúdà alukuru yaani fún iṣẹ́ ńlá. A padà discover pé wọ́n ní Muhammad jí pátá pupa. Ẹ̀yin náà lẹ ṣorí burúkú tí wọ́n fi túlé kankan tí ò yẹ kán kàn nínú àdìtì. Ẹ̀yin náà lẹ fa wèrè lọ́yàn tí wọ́n fi sọ nǹkan tí ò yẹ kán sọ sànàbí. Ẹ̀yin kan dìfẹ́ kìí di pátá pupa àmọ́ ṣaṣọ pupa ni wọ́n gbàgbé sínú ẹ̀rù ogun ojú òtì ìrìnsẹ̀ yín ò padà. Ẹ ti fi ẹ̀sìn sú everybody. Ọlọ́run níjẹta oníjẹta ń bí ẹnìkan wá ṣọ́ọ̀bù mi àfáà gidi ni o ó ti kírun iwájú ẹ̀ báyìí iwájú ẹ̀ bí báyìí ó di kókó ó ti dá pàǹdì. Ọlọ́run ò ṣe Islam Ọlọ́run ẹ̀sìn yẹn ti sú everybody. Ẹ̀yin náà láàrin èmi àti yín ṣé sáfù kún ṣé sáfù iwájú kún mọ́. Ẹ ti jẹ́ kí everybody dúró lórí ilé ní pé Yorùbá ni mí Yorùbá nìran mi jẹ́ kí n máa pé ọba tó ni mí bóyá jẹ́ mi àbí kò ní jẹ́ mi. Ẹ̀yin náà lẹ ṣorí burúkú dé level yẹn. Ẹ̀yin lẹ fa wèrè lọ́yàn dé level yẹn. Kí ló ń ṣe yí tí ò ṣe nìkan rí láti ìgbà tí Islam ti wà gbogbo tó tá à ń gbọ́n sí àgbọ́rí torí pé ẹ fẹ́ jẹun online ẹ fẹ́ sọ̀rọ̀ sáfẹ́fẹ́ kẹ́ monetize page yín ẹ dẹ̀ fi kó pọ́pọ̀ lọ́pọ̀. Ìgbà tẹ́ dé ẹ change gbogbo nǹkan tó wà ní rule and regulation òpó 5 ọmọ ò gbọ́dọ̀ kúnlẹ̀kúnyẹ̀ wọ́n bá ti ṣe ìyàwó kó máa lọ kò nẹ́tọ̀ sóbì ẹ̀ kò nẹ́tọ̀ sígbà. Ṣerú èmi ọmọ Fákànyìnsọ́lá yìí ni ò ní kílẹ̀kùn mi ni ò ní kúnlẹ̀ kí èmi ọmọ òòṣà èmi ọmọ Ọ̀rúnmìlà èmi ọmọ Odùduwà àṣà àti ṣe Yorùbá ẹ ti gbà lọ́wọ́ wa. Ẹ̀yin tí wọ́n wá ń lórí yín ò wá pé wọ́n fẹ́ gbalẹ̀ bàbá yín níbo àwọn ọmọ ọkọ ti dìde wọn lè gbalẹ̀ lọ́wọ́ wa. Ẹ lè fi wàsó gba dọ́là lọ́wọ́ wa ẹ̀yin báwo ẹ̀yin kẹ̀kẹ́ ẹlẹ́mu mòdì sídi lọ́wọ́ kan. Ẹ lè fi wàsó gba dọ́là lọ́wọ́ wa ẹ̀yin báwo mo ti di sídi. Ẹ lè fi wàsó gba dọ́là lọ́wọ́ wa ẹ̀yin báwo ẹ̀yin kẹ̀kẹ́ ẹlẹ́mu àti jí. Ẹlẹ́ẹ̀lẹ́bọ ẹlẹ́ẹ̀onígbà ṣẹ́ra yín lóde. Ó kàn dùn mí fáwọn ẹni rẹ̀ láàrin yín. Àwọn ẹni tí ò yẹ kó kó nù Islam ti kú. Ẹnìkan kọ́ mọ́ṣáláṣí ó ti tà ó kọ síwájú ilé ẹ̀ ó tà ní ó ta mọ́ṣáláṣí yìí plot kan ló fi kọ́ mọ́ṣáláṣí ó padà tà ní. Àìsí ìrí o ọlá
olóríṣàdé Ògúnkẹ́ àbí Ògúnkọ̀ lélẹ̀ Ògúnkọ̀ òkè Ògúnkọ̀ adé ṣe kìíní kan ṣá àìtí rí kó jáde o ẹ wá joyè ọmọ àlè ṣẹ̀ríà náà fẹ́ ṣẹ̀ríà iṣẹ́ àwọn náà tí ṣẹ̀ríà máa fi wáyé nílẹ̀ Yorùbá ṣé tí ṣẹ̀ríà bá wáyé káwọn kìrìsìtẹ́nì náà gbé lọ́ọ̀ tí wọ́n jáde nínú kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe náà gbé tiẹ̀ jáde báwo làlàáfíà ṣe fẹ́ rèé nílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ àlè mo mọ̀ pé ẹ̀ kì í ṣe Yorùbá nítorí pé kò sí ní ẹ̀jẹ̀ yẹn ó máa ṣe kí ni ó máa tẹ̀lé lára yín bó ṣe ń tẹ̀lé lára Fákẹ́yìnsọ́lá ọmọ àlè níyìn ó yé wa àmọ́ ṣá tó gún bá jẹ lọ ọgbọ̀n á jẹ padà gbogbo bẹ ṣe ń ṣe fún Yorùbá o ẹ̀san san gbogbo yín nínú ayé gbogbo bẹ ṣe ń dọmọ ọkọ láàmú o ẹ̀san san gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ sọpá òní délẹ̀ ìlérí o gbogbo yín lẹ máa kú sóko ẹrú gbogbo ẹ̀yin tẹ́ digunlé Yorùbá nation o pa òní ríbi lọ Yorùbá nation aṣojú gbogbo yín Yorùbá ṣálá aláṣàbí o Yorùbá ní bàbá tó bí mi sáyé Yorùbá ṣá ní ìyá mi o ìyá mi lo oníṣàkí ogún ọ̀rọ̀ ké àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà oníbàtà ló ń fojú dẹ̀gún o òun ṣàkí ẹni afẹ́láyà ló ń fojú dí ní. Bàbá mi lọmọ erin àròkè kórè o àròjì kórè lé Ọ̀yọ́ ọmọ ọba ṣá ní bàbá mi o ọmọ ọba ò dáná fojúra o ọmọ etí lápò ìyàndó ògo ọmọ erin ṣá ní bàbá mi o erin lákàtàbú oréjì ó kórè ilé Ọ̀yọ́ kí ni wọ́n ń pè léjì ọlá ni wọ́n ń kó lọ sílé Ọ̀yọ́ ṣá ní bàbá mi o náà ti ṣẹ̀ wá síyé wá Ọ̀yọ́ ṣọlá aláṣàbí o ló ti ṣẹ̀ wá síyé wá Yorùbá aláṣàbí o kò ń ṣọmọ àlè rárá Yorùbá ṣá ní bàbá mi o kì í ṣọmọ àlè rárá Yorùbá lọkọ tí mo fẹ́ kì í ṣọmọ àlè rárá mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o bó ṣe fàánú bá mi gbé mo dúpẹ́ lọ́wọ́ ọlá mi o ọlá mi á máa pọ̀ sí ni ọlá mi ò ní kú mo dúpẹ́ lọ́wọ́ orí mi o ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dé rárá mi ò ní fojú sunkún ọmọ mi ò ní fojú sunkún ọkọ mi ò ní fojú sunkún aya mi ò ní fojú sunkún Fákẹ́yìnsọ́lá Alájàbí o àti gbogbo fáǹsì mi pátápátá gbogbo ètẹ́yìn lórí Yorùbá máa dasán láṣẹ Èdùmàrè ètẹ́yìn lórí wa á dasán á dòfo kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe nítorí pé ọmọ ọkọ nírú àwa yìí ẹ ṣáà ń sáré pé kẹ́ ẹ lè gbalẹ̀ ẹ̀ ń kó sáwọn àáfàá àwọn ọmọ àlè yẹn ń kó sí wọn nínú kan máa blackmail ẹlẹ́bọ lèmi kò rújú o ṣó ti yé yín èmi ò ní fọwọ́ òsì ju ilé bàbá mi ẹlẹ́bọ ní Fákẹ́yìnsọ́lá mò ń jẹbọ gan jẹbọ oríta jẹbọ inú ilé jẹbọ lọ́tún jẹbọ lọ́sì wá ń dira dẹ̀dúró rè oṣù ajẹ́ nìyẹn afúnra wa lóhùn nìyẹn ẹ̀yin àfa ṣẹ́ni pé ẹ ti fojú Islam gbolẹ̀ aṣọ aram wọn lọ sílẹ̀ mímọ́ wọn má ṣọlẹ̀ mímọ́ dé ẹgbà ṣọlẹ̀ mímọ́ lọ́wọ́ wọn kí lẹ fi ń ṣe wọ́n ń gbògbó lọ́wọ́ wọn ni wọ́n sọ àwọn tó ti lọ sáàjẹ́ lọ́wọ́ ayé wọn ẹlòmíì ní mọ́tò mẹ́rin tẹ́lẹ̀ ó dé báyìí ó ta gbogbo ẹ̀ ń gbàǹjo ni kí ló fẹ́ fi kún iṣẹ́ ju iṣẹ́ lọ wọ́n sá pamọ́ sábẹ́ ẹ̀sìn yẹn ni à ń sọ fún yẹn ọmọ ọkọ Yorùbá kẹ́ jẹ́ kó rí yín pé èmi ò rí ẹ má ṣe Islam ẹ máa kírun yín o àwọn iṣẹ́ ìfi mọ́ṣáláṣí ilẹ̀ fún wọn ẹ máa pọ̀ lọ́hùn nínú ilé ajẹ́ yín láti ìjọ́ tèmi tí ń pọba tó ní mí wàláhì oúnjẹ mi nǹkan mi ń lọ síwájú ọlá àníyàn mi sí nǹkan ọlá àwọn òbí tí mo tara wọn jáde ìyẹn ti tó nítorí pé ìyá tó bí Fákẹ́yìnsọ́lá Aláṣàbí o ìyá mi ò bá tọmọ ẹnì kankan jẹ́ rí ẹ lọ sí Lúmáṣàyí o kẹ́ bèrè ilé Àjàyí níbẹ̀ wọ́n á júwe fún yín ilé Àjàyí nílé ìyá mi o ilé ìyá mi nílé Ẹlẹ́yẹlé ilé Ẹlẹ́yẹlé o Ẹlẹ́yẹlé akagbó àṣà o nílé ìyá mi ò bá tọmọ ọlọ́mọ jẹ́ rí kò ń pọmọ ẹnì kankan lẹ́kún bẹ́ẹ̀ ni bàbá tó bí mi sáyé o kò bá tọmọ ọlọ́mọ jẹ́ rí gbogbo ẹni bá fẹ́ bá ti Fákẹ́yìnsọ́lá Aláṣàbí jẹ́ o ẹ máa fọmọ yín di ẹ máa fara yín di nítorí pé olótìtọ́ kan kì í nẹ́ni rárá
olóòótọ́ kì í nẹ́ni nǹkan tí ẹ̀bù bí ń jẹ́ kan torí ẹ̀ ló ṣe ní viewers inú àwọn ọmọ ẹrú yẹn ni àwa wá rántí viewers báwọn wò ní láìfù wọn àwò tá a bá ṣe é tán ish àní kó máa yé wọn kó máa yé wọn. ìbákan Ìsọ́lá aláṣà bí òyeyè ṣáni mi mo gbó lẹ́nu bí ọ̀jẹ́ o mo gbọ́n nínú mo gbọ́n níta èmi ò ní robi sọ́mọ́ lákejì mi o ẹni bá ní ikú wọn ṣáájú mi kú ọ̀rọ̀ bí ẹkún bí o ṣe o kò ní wọn nílé gbogbo wọn Àṣàbí oníkanjú kú yéé o Ìfákànyìn Sọ́lá onírìnrìn àjò alọ́ọ̀dẹ o omi ò ní kú ní kékeré máa dàgbà máa dògbó nínú ayé ẹ̀yin àfáà bẹ́ẹ̀ ṣe ń wò mí ni pé kí n kú ẹ máa fọmọ yín dídí ẹni bá ro kúrò mí á fọmọ ẹ̀ dí torí pé ọmọ rúmọlẹ̀ lèmi kò rújú rárá ẹ gbàgbé ńgbà tí mo wà nù sí ń bọ̀ yín ẹ gbàgbé mo ṣàdéhùn fọba tó ní mí ni pẹ̀lú ẹ̀hà tó o bá ti ṣe nǹkan báyìí fún mi màá fẹ́ san ẹ̀hà ṣe san mo ti feel promise mi there is no problem again health mi ò dẹ̀ gbé mo ti bẹ̀rẹ̀ alẹ̀ gbogbo èyí tẹ́ ẹ jẹ́ bóyá èyí tẹ́ ẹ ti mọ̀ mí tàbí ẹ mọ̀kàn Fákànyìn Sọ́lá tàbí anybody ẹ bá lọ ṣe bí olórí burúkú ẹ wá o ìyá yìí ti jáde tán èmi jáde tán ni ọlá àníyàn mi sí ìkọ́ni nǹkan pàbà tó ní mi fi sẹ̀sán fún mi ọlá àníyàn mi sílé onílé torí mi ìní rẹ́ni tó ga kí n ní kó jábọ́ ìyẹn ti tó kí ló ń jẹ́ sìn gangan ẹ̀sìn tá à ń sìn yóò inú ọkàn gbogbo wa ló ń gbé ẹ̀sìn tá à ń sìn yóò ìṣẹ̀dá wa gangan lẹ̀sìn Olódùmarè o orí kó wa ló jẹ́ bẹ́ẹ̀ ọba tó ní wá tó dá wa tó lè wá o orí wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀dá mi yé o máa jẹ́ ń ṣiṣẹ́ láyé orí mi yé o ibi gíga lóhùn mi o gíga gíga là ń bọ́jọ́ gíga gíga ṣàlàyé mi o òkè ní Fákànyìn Sọ́lá máa gbé títí láéláé gíga gíga là máa ń bọ́jọ́ tútù tútù là ń bálé olúwẹ̀rí ọ̀rọ̀ mi á tutù kalẹ̀ Ìfákànyìn Sọ́lá o Ọ̀ṣunkẹ́ ọ̀rọ̀ á tutù kalẹ̀ yèyé ṣáni mi omi ọ̀tá ẹ̀rí àgbá ẹ̀dùn ọ̀nà ẹ̀ ní ra mọ́tò fún mi ni àwọn àbá àtúnjáde wọ́n ní à torí pé ó fẹ́ ra mọ́tò ló ṣe ṣíjú orí yín ti dàrú màá fi sí àbáyé yín jẹ́ tí bá máa ra mọ́tò lásán mọ́tò tí Fákànyìn Sọ́lá bá máa lò tẹ́bá ń gbọ́ òǹblé 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 ìyá yín lè ní jẹ I'm your mom ìyá láyà ló ṣe yín farabalẹ̀ náà a discover pé gbogbo bẹ́ẹ̀ ṣe kéwú tó ẹ padà ń gorí èèyàn ni are you mad or something ṣé ohun tó ń kọ́ yín lè kéwú ní orí yìí ti dàrú babaláwo ò gorí ẹ̀yin lẹ́nu àwọn babaláwo ìṣẹ̀ṣe ló ń pààyàn ṣàwárí bọ́lá òun ṣe bọ́lódùmarè ṣe tẹ́sí yín síta ẹ padà ń gorí irú àwa yìí àwọn tó bá dánú àfa àmà ṣẹ́rìṣì wọn àmà ṣẹ́rìṣì wọn bọ̀yìn tẹ́ ẹ̀ bá dá a máa fi yín nulẹ̀ ni a máa sọ yín de mọ́ bustik tá a máa fi yín nulẹ̀ oyin ti dàrú. ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá owó bàbá àdámì tèmi nìkan ṣoṣo olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ o Ìgbòho ṣá owó bàbá àdámì tàwa nìkan ṣoṣo ọwọ́ méjì ìfọ́gà tiwa ọ̀gá Aláṣàbí ò ní Ìgbòho ń jẹ́ ọ̀gá tèmi ní Ìgbòho ṣá o odúró tọmọ Adéyẹmọ bìlẹ̀ sàn bí ò sàn ẹwọ́ mọ́ bìlẹ̀ sàn bí ò sàn ẹwọ́ mọ́ bìlẹ̀ sàn bí ò sàn ẹwọ́ mọ́ Ìgbòho ṣàké fún gbogbo yín ó ní ká máa lọ ẹni kò tí ìyá ó mọ nítorí ẹ wo bébí yín ṣe ń pa yín o ẹ wo bí a ṣe ń jẹ gbogbo yín ẹdẹ tí rí nǹkan kan bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagaba of Nigeria èmi gbè fún yín kudos mo gbè fún yín èèyàn nìyí ẹ tún bá wà fún ọmọ kọlé kankan gbogbo ẹni tí ó bá gbà wà gbà lágídí gbogbo ẹni tí ó bá fẹ́ wọn fẹ́ lágídí Yorùbá nation òun ló lè ṣe Yorùbá nation tẹ́rí yẹn asọ́rí dọ́mọ́ gbogbo a máa ní equal rights gbogbo ọmọ kéékèèké tí wọ́n ń sáṣẹ́
tí wọ́n ń fa kólós tí wọ́n ń gbéṣẹ́ kiri gbogbo wọn náà máa padà repent. À ń sọ fún yín o ẹnẹ ò ní gbọ́, à ń sọ fún yín o ẹnẹ ò ní gbàṣẹ́. Ó yẹ ṣòwò àjọra wọn ni kò jọra wọn rárá. Yorùbá nation òun làwa ń fẹ́. Ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn kiri ní ìgbèríko káàkiri, ikú òjijì ò ní tọ́ sí wa. Ẹ̀yin àáfà ààbò yín, ẹ̀yin náà join together. Ẹ̀sùn mẹ́ta tọ́mọ èèyàn ń sùn, ẹ̀sùn mẹ́ta tọ́mọ èèyàn ń sùn. Kẹ́yìn náà wá wò pé ibi tọ́rọ̀ ń lọ yìí, ọ̀rọ̀ yìí ti lọ fáàfáà o, Ọlọ́run ó ti lọ fáàfáà. Èmi ti ní mi ní pẹ́ lórí 3-5. Mo fẹ́ round up nìyẹn, mo fẹ́ round up. Tá a bá rìn tó bá fẹ́ pè wọlé, it's not by fault o. Ẹni bá ní ohun tó fẹ́ sọ ó lè sọ̀rọ̀, ẹni tó bá dẹ̀ ní ohun tó fẹ́ sọ. Ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo kí yín, ẹ̀yin tẹ́ tí wọ́n máa wò mí mo kí yín. Ẹ̀ nírú gbósọ̀nù bí ò ṣe bí ọmọ. Ìwọ tán bá fẹ́ rán ní àjì òun lẹ ti gbọ́ yẹn. Àáfà Sọ̀mí Ṣéhù ti sọ tán bá fẹ́ rán ẹ ní àjì. Ṣé ti rí ojú àánú ti fọ́ o. Tìkàyókù lọ́dọ̀ àwọn most of people tó ń ròyìn ní àjì o ló yẹ yín. Ẹ wọ́ọ̀ṣì o, ẹ lajú kan ẹ fi kan ríran. Wọ́n bá ní ẹ díjú ẹ má di méjèèjì o tóró léwu. Kì í ṣe gbogbo wọn, gbogbo ẹni tó ràn lọ sáàjì kọ. Àmọ́ ṣe ẹ jẹ́ káwa náà túnlẹ̀ yìí ṣe, ẹ jẹ́ àtúnlẹ̀ Yorùbá ṣe. Ànílé làbọ̀ sí mi ó kó gbogbo ẹni lọ sáàjò. Ẹ bá rántí ilé kẹ́ má bá a ṣèṣekúṣe. Ẹ rántí dádì kẹ́ rántí mọ́mì o. Kẹ̀dà tún rántí bẹ́ẹ̀ ṣe fìlú sí ìlú olúkìkí ní ìlú Yorùbá o. Nàìjà bá o kí la fẹ́ wálé fún Nàìjà tó jẹ́ pé kò sí iná kò sómi o, títí ò dá a ò tún ní security, a ò lè wálé. Àná ti wálé kájọ wá tún ṣe àgbájọ ọwọ́ ṣálábí ń sànyà o, a ò lè wálé o. Pàṣọ ti kọ̀ yẹn ti pẹ́ o, àṣẹ títí ti dàgbà yẹn. Ẹ lọ wo títì, ẹ lọ wá Abẹ́òkúta express road, gbogbo ẹ ti bàjẹ́. Ibì kan wà níbi Owódé, wọ́n pè bẹ̀yẹn lówódé. Títì yẹn ti ya, ó ti ń jẹ bọ̀ wá express. Àwọn àlejò tó bá gba bẹ̀yẹn lálẹ́ no option fún wọn. Ìjọba wa ẹ bá wa rí sí, ojú òní tiwa. Àṣàbí ti jíṣẹ́ tó ríran o, àgbọ̀n má gbà ní òkú tí ò jẹ̀bi. Àṣàbí ti jíṣẹ́ iṣẹ́ tó ríran, àgbọ̀n má gbà ní òkú tí ò jẹ̀bi. Ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú o, ojú òní tiwa. Àánú abáwa gbé wọ́n ṣòkú kan ní Ṣàngó Ọ̀tà lẹ́nu Ìṣẹ̀fí Àlàó ló ń bọ̀. Ọ̀ríjìnà ọmọ oko, international ọmọ oko, ogbó kìrá kìrá kìrá. Tẹ́ bá ń gbọ́ ogbó kìrá kìrá kìrá, ohun tó wà lẹ́nu mi ò lógbó kìrá. Ọ̀pọ̀ àgbà tó bẹ́ níkùn mi ò lógbó kìrá. Àwọn àṣàyàn tó bẹ́ lẹ́nu mi ò lógbó kìrá. Ọ̀ríjìnà ọmọ oko, Dékúnlé international ọmọ oko, ogbó kìrá kìrá. Ẹ rántí pé ọmọ oko èébú kọ́, àwọn ti lọ Saudi. Ọmọ oko èébú kọ́, wọ́n tún ti dá Amẹ́ríkà. Ọmọ oko èébú kọ́. Ẹ wo olórí Ṣadé, èmi kọ́ lè máa bí wọ́n bá wọ comment section. Ṣe ti gbọ́ wọ́n ní we need to ask ìyá former Ọlọ́ṣun now, ìyá Oníkùránì of Ìlọrin, maybe they took her ara mi clothes also. Mo dúpẹ́ lọ́wọ́ rí ibi o tó jẹ́ kí ìmọ̀ ABC, tó jẹ́ kí ìmọ̀ ABDVD gbìn o, tó jẹ́ kí n lè kà tán. Wàláì mẹ́sẹ̀jì yìí, wàláì bàbá ìyá mi àbí bàbá mi olórí Ṣadé, mẹ́sẹ̀jì yìí jẹ́ kí n tuntun kà. Wọ́n ní we need to ask ìyá Ọlọ́ṣun, former Ọlọ́ṣun now, ìyá Oníkùránì irọ́. Wọ́n ní we need to ask former, okay, we need to ask ìyá Ọlọ́ṣun former irọ́ bẹ́ẹ̀ kọ́ ó dà kójú mi ń wo dọ́bù, my eyes no clear again o. Only we need to ask ìyá former Ọlọ́ṣun now, ìyá Alukuran of Ìlọrin,
maybe they took her Arami clothes also. Àmọ́ mo yóò gba ṣọ́ra mi lọ́wọ́ ìyá ẹ láàdí o torí gbòòrò ti dàrú o. A ní tó bá faṣọ Arami sí wọn ní bèrè ẹjọ́ lọ́wọ́ wọn. Ohun tó bá ṣe láyé ló máa gbà tó bá dénú sáré. Ohun tó bá tó ní wá ní ó ti gbà. Ẹ̀mí ẹ ti tún bá bòmí lo ti rìnrìn àjò lo ti continue kẹ́kọ̀ọ́ ń di òṣì àwọn òsì ń di pé wọ́n mọ̀rọ̀ bùkà kò kàn wá. Wọn ò lè fi ọba tó ní wá kì í ṣe paṣíà. Èdè tí ò jẹ́ kí n gbọ́ kò lè fi bí mi. Àfi tó bá ní spirit tó fẹ́ lò káàbọ̀ síbọ̀sì kò lè lè dé Lárúbáwá. Wọ́n fi brainwash wa ni. It's just ordinary brainwashing. Ọlọ́run ọlá. Ẹ̀yin olólùfẹ́ mi o, ara òní ní gbogbo yín látòrí bàbá mi Adékúnlé o. Mo kí yín o, bàbá mi Adékúnlé. Mo kí yín o, Godfather Ifákẹ́yìnsọ́lá àti màmá mi o, Godfather mi gbogbo yín ni mo kí. Ẹ̀yin tẹ́ ń dáṣọ́ àṣírí bò mí o, àṣírí yín ò ní tú. Ẹ̀yin obìnrin, prógámù yín ń bọ̀ lọ́nà, mo fẹ́ bẹ̀yin obìnrin sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ máa ń di ọkọ, bóyá ẹ máa ń sin abẹ́, ẹ máa ń sin ọyàn, ẹ máa ń sin ètè, ẹ máa ń làtíkè, ó máa padà jókòó sí yín lára o. Next program nìyẹn, ẹ má ṣe bẹ́ẹ̀. Tí àánú bá wá yín rí, ó ju pé kẹ́ ẹ sin abẹ́ fọkùnrin o. Tí àánú bá dé tán, Ìyálóde Aláṣàbí o, ìṣẹ̀dá mi ò ní jẹ́ kí n ṣogun sọkùnrin nílé ayé tí mo wà yìí o, ìṣẹ̀dá mi ò ní jẹ́. Àánú ni mo bẹ̀rẹ̀ o, làánú ṣe ń bá mi gbé. Àánú wọ ọṣẹ mi o, àánú wáyé mi ó wáyé àwọn ọmọ. Nítorí pé ọkùnrin tẹ́ bá sábẹ́ fún, ọkùnrin tẹ́ bá fògùn sóúnjẹ fún, bó pẹ́ títí ogun yẹn àjọkọ̀ sáré o kò ní ṣiṣẹ́ mọ́. Lílọ bíbọ ẹ kò ní dá mọ́. Àgàgà ẹ̀yin single mother o, tẹ́ bá yan ọkọ lọ́kọ lálẹ́ o, tẹ́ bá lo ṣẹ́ fún, tẹ́ bá gbowó lọ́wọ́ ẹ̀ tán, tíṣẹ́ bá ti já tàbí tílé ẹ̀ dàrú o, ìṣẹ̀dá ìyàwó tẹ́ dalẹ̀ ẹrù kò ní fi í sílẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin obìnrin o, ẹ̀yin olóṣẹ́kíṣẹ́, ẹ̀yin obìnrin o, ẹ̀yin dalẹ̀ onílérú. Ẹ wo Fákẹ́yìnsọ́lá Aláṣàbí oyèyé ní mí. Mo ya ayọ̀ ọkàn ní tèmi o, làánú ṣe ń bá mi gbé. Ayọ̀ ọkàn nírúwà yìí lò, làánú ṣe ń bá wa gbé. Olódùmarè ò ní fi wá sílẹ̀, àníwà bákan náà. Èyí tá a sọ yìí náà ọ̀rọ̀ ní fọlọ́gbọ́n fẹ́ni tó bá fẹ́ gbọ́n, ẹni tí ò bá dẹ̀ gbọ́n kó máa bá yọ ayọ̀ òun. Ojú òní ti wo níyanṣẹ́ ọlọ́dọ̀ ṣe, àwa tá a jẹ́ àpá ìbínú, ẹ bá mi share. Formerly Ìyá Ọlọ́ṣun, now Ìyá Oníkùránì of Ìlọrin. Bẹ́ẹ̀ ni, ó lè jẹ́ bẹ́ẹ̀, kò sí wàhálà. Bò èmi mọ̀ pa máa tanra wa pa nílẹ̀ Yorùbá yẹn. Èmi ò ní deceive. I cannot deceive my tribe láyé. Mi lè deceive yín. Ojú òní tí a fẹ́yìn tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ wá sórí DM mi. Fẹ́ni torí ẹ̀ pé tọpọlọ affection ni o. 08102893269. Ẹ̀yin obìnrin ẹ má lo iṣẹ́ fọkùnrin mọ́. Ọdún 2026 2027 làṣírí tí yín máa tú. Ẹ lọ kọ́ kalẹ̀. Màláìka kan ṣáà ní Fákẹ́yìnsọ́lá Aláṣàbí ó bọ̀ kò yé gbogbo yín. Èmi ò ní kú tán o, kẹ́ tó mọ̀ yìí Fákẹ́yìnsọ́lá 2027 làṣírí ẹ̀yin tẹ́ máa ń lo ògùn fọkùnrin làṣírí yín máa tú. Àṣírí yín sì ń bò, ẹ máa jẹ́ kẹ́ máa pẹ̀kẹ́ mọ́. Ifákẹ́yìnsọ́lá Aláṣàbí omi òfin ogun bọ́kùnrin ṣe rí. Nítorí pé agbára tó ń bá mi gbé tí ń bá súre fún yàn o, á jẹ́ bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ àṣẹ àgùn. Àgàgà ẹni bá dùn Fákẹ́yìnsọ́lá Aláṣàbí o, tó bá dùn mí nínú. Ìdùnnú àbàgbé times 100 ló máa rí o, kí ni mo fẹ́ lóògùn fún. Àmọ́ ṣá o, Ifákẹ́yìnsọ́lá o ní oògùn rárá, mo ní má rí mi fín, má bà tèmi jẹ́. Bó bá porí mi láì dá o, gbogbo ohun tó bá fi pè mí á jẹ́ tọmọ rẹ o, á bá gbogbo wọn nílé pátápátá. Yéyé o l'Aláṣàbí. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé mo dúpẹ́, ojú òní tiwa. Àníró ń gbósọnù bí ó ṣe bí ọmọ. Ẹ jẹ́ ká tún máa wo àárín ọ̀sẹ̀ yìí. Ojú òní tiwa. Mo kí bàbá mi Bánjí Akíntóyè olóyè Sunday, gbogbo ẹ̀yin world media mo kí o.
àti gbogbo ẹ̀yin agitation Yorùbá Nation àti gbogbo àwa tá a jọ ìran tá à ń fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá bọ̀ sí. Bàbá Bọ́lá Ahmed Tinubu mo kí yín ẹ kú iṣẹ́ bàbá mi ojú òní tí ẹ tó bá wá di orí wọn á lè pè àní ròǹgbé sọ àní rìnrìn àjò alẹ́ òde àìsàn ní ṣe wá mi ní kúkú àìtọ́jọ́ màá pẹ́ láyé màá fọwọ́ páwú màá fi erigun jobi ogbó mi á tọ́ àwọn atún wá súre ìwòrìwò fún mi láṣẹ Èdùmàrè mi ní kánjú kó o nítorí pé agbára afẹ́fẹ́ agbára tó lé ni ẹ máa sọ ohun tó bá dáa gbogbo ẹ̀yin ní kọ́ńtẹ́ǹtì ẹ̀yin ọmọ kéékèèké ẹ má torí owó kẹ máa lọ pèpèkúpè sínú ayé yín owó máa ń wòyàn mọ́lẹ̀ ni àánú ni kẹ́ ẹ máa béèrè táànú bá ti bá yín gbé ìtókù ti bùṣe àbùṣebùṣe àánú ló bẹ́ mi gbé débi tí mo dé káànú má kàwọ́ gbogbo òrìn àjò mi láyé káànú máa tẹ̀lé mi gbogbo aláàánú mi ẹ̀ ní kánjú kó o ibi tẹ́ ẹ ti ń mówó kò ní tán bẹ́ẹ̀ o kò ní tán bẹ́ẹ̀ o àbùsíntolókun àbùsíntọlọ́sà o láṣẹ Èdùmàrè ẹ̀ ní délé bẹ́kún ẹ̀ ní délé bòṣe bó ti wù kó mọ gbogbo ẹ̀yin tẹ̀nàwọ́ sálà ṣàbí o àánú àbáyín gbé gbogbo ẹ̀yin tẹ̀dùn Fákànyìnsọ́lá nínú ìdùnnú òní fi lè yín sílẹ̀ o àmẹ́yìn tẹ́ wá wó ṣùṣù o tẹ́ni kí ló ń wí ara sàn pa gbogbo yín ogun apá yín àfẹ̀jẹ́ gbogbo yín rẹ̀ o èṣù ọláàlú abámi gé yín lórí àgbéṣẹ́tẹ́ nílé ìṣẹ́tàn o agbèlé gbogbo yín lọ́wọ́ pátápátá ire o ó dàbọ̀ ẹ ṣé o love you all ẹ ṣé I love you all. Mo láyín mo kó yín jẹ ẹ ṣé ẹ bá mi pín kó lọ fà ó ti lọ fà ìtàláwà ìtàláwà gbogbo èyí tí ẹ bá ń sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ lọ́rọ̀ ń kó òun dájú ẹ lọ́rọ̀ ń kó òun dájú kẹtó mèsì tó yẹ kẹ́ ẹ bí sí ẹ lọ́rọ̀ ń kó òun dájú ẹ lọ́rọ̀ ń kó òun dájú kẹtó mèsì tó yẹ kẹ́ ẹ bí sí èwo ni tí Fákànyìnsọ́lá ẹ ń sọ̀rọ̀ ẹ̀ láyé dá ẹ ń sọ pé ó lè lọ ọjà irọ́ lẹ́ fi pa ẹ ló lè lọ wájà lọ́la àwọn ọjà lè o iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ ẹ ṣé o ó dàbọ̀ ojú òní tiwa ire.